Ẹ jẹ́ á tún máa kíra wa wípé a kú dédé àkókò yìí níbi gbogbo tí ẹ ti ń láǹfààní láti máa wo ìkànnì Olómi Ọgbọ́n TV. Bẹ́ẹ̀ mọ̀ wípé àwọn ìròyìn tó ń jáde ní yàjóyàjó lórílẹ̀‐èdè Nàìjíríà náà la máa ṣe àtúpalẹ̀ rẹ̀ tá a máa gbé wá fún yín lórí ìkànnì yìí. Àwọn ìròyìn ló tún ti jáde lónìí yìí òní tí ń ṣe ọjọ́ kẹtàlá oṣù kẹsàn-án ọdún 2024. Gẹ́gẹ́ bí ìwé ìròyìn Daily Trust tó gbé jáde láàárọ̀ òní yìí, wọ́n máa ti sọ wípé wọ́n ti ṣe àgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan tí yóò máa rí sí ètò ìlera lórí ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú àrùn jẹjẹrẹ nínú kíndìnrín tí ń ṣàkóbá fún ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lórílẹ̀‐èdè Nàìjíríà tó ti gbẹ̀mí lẹ́nu ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn nílùú Àbújá àti àwọn ìpínlẹ̀ kọ̀ọ̀kan lórílẹ̀‐èdè Nàìjíríà. Ilé ìwòsàn tó jẹ́ ti ìjọba àpapọ̀ orílẹ̀‐èdè Nàìjíríà yun Federal Medical Center èyí tó wà nílùú Àbújá ló ṣàgbékalẹ̀ àwọn ìgbìmọ̀ kan tí wọn yóò máa ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú ara wọn láti lè rí wípé ohun gbogbo lọ bó ti jẹ́ kó máa lọ lọ́nà àti máa dẹ́wọ́ gbogbo àrùn jẹjẹrẹ inú kíndìnrín yìí. Ẹni tó jẹ́ alukoro fún ilé ìwòsàn ọ̀hún náà ìyún Obadiah NK Ghana ló ṣíṣọ lójú ẹ̀ fún wọn akọ̀ròyìn tó sì sọ pé dókítà Ernest Aniede òun náà ni yóò jẹ́ alága àwọn ìgbìmọ̀ ọ̀hún náà. Nínú àtẹ̀jáde tó gbé jáde ló sọ wípé ẹni tó jẹ́ adarí àgbà fún ilé ìwòsàn ti ìjọba FMC tí ń bẹ nílùú Àbújá ọ̀jọ̀gbọ́n Saad Ahmed òun náà ló ti wá rọ dókítà Aniede yìí wípé kó rí i pé wọ́n jọ ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú àwọn ìgbìmọ̀ tí wọ́n ṣàgbékalẹ̀ láti lè rí wípé àwọn ń fi òpin débá gbogbo àrùn jẹjẹrẹ tí ń ṣàkóbá fún àwọn kíndìnrín nínú àwọn ènìyàn lórílẹ̀‐èdè wa Nàìjíríà àti wípé gbogbo ètò tò sílẹ̀ fún àwọn tí wọ́n bá ní àrùn jẹjẹrẹ inú kíndìnrín yìí lórílẹ̀‐èdè yìí tí ò ní sí pé bóyá wọ́n ṣẹ̀ fẹ́ tẹkọ̀ létí lọ sókè òkun láti lọ gba ìtọ́jú. Ẹ wò ó, wàhálà túbọ̀ ń so ní òní ìpínlẹ̀ Ẹdó ṣáájú ètò ìdìbò tí yóò wáyé lọ́jọ́ Sátidé àbámẹ́ta ọ̀sẹ̀ tó ń bọ̀ yẹn ní ọjọ́ 21 oṣù tá a wà nínú rẹ̀ yìí, nítorí pé ní àná ọjọ́ 12 oṣù kẹsàn-án tá a wà nínú rẹ̀ yìí, ẹgbẹ́ òṣèlú PDP wọ́n kọ̀ láti tọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà pẹ̀lú àwọn ẹgbẹ́ òṣèlú tó kù. Wọ́n sọ wípé àkọsílẹ̀ fi hàn wípé àwọn ẹgbẹ́ òṣèlú tí wọ́n tó 17 òun náà ni wọ́n fọwọ́ kàn wọ́n lẹ̀ pé àwọn ní ọmọ oyè tí yóò máa díje dupò sí ipò gómìnà ní ìpínlẹ̀ Ẹdó ọ̀hún náà. 16 nínú wọn ló tọwọ́ bọ ìwé àdéhùn alálàáfíà. Ẹgbẹ́ òṣèlú PDP ni wọ́n kọ̀ tí wọ́n sì tọwọ́ bọ ìwé àdéhùn náà. Nígbà tó di òwúrọ̀ òní níwé ìròyìn Daily Trust ló gbé jáde wípé ẹgbẹ́ òṣèlú APC ni wọ́n ti ń pe àjọ INEC kí wọ́n yọ ẹni tí wọ́n fi ṣe alámòjútó ètò ìdìbò ní ìpínlẹ̀ ọ̀hún ọ̀mọ̀wé Ànúgbò Onua wípé kí wọ́n yọ kúrò wípé àwọn ò nígbàgbọ́ nínú rẹ̀ pé ó ṣeé ṣe kó pàdé àpòpọ̀ pẹ̀lú àwọn míì kí wọ́n sì dàbàrú ètò ìdìbò yìí. Bákan náà bí wọ́n ṣe kọ̀wé ránṣẹ́ sí ọ̀jọ̀gbọ́n Mahmood Yakubu tó jẹ́ alága fún àjọ elétò ìdìbò lórílẹ̀‐èdè wa Nàìjíríà tí wọ́n sì ń kìlọ̀ fún pé kó má jẹ́ kí nǹkan tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Adamawa ní ọdún 2023 kó tó ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Edo. Bákan náà wọ́n tún ní àwọn ò fẹ́ Commissioner of Police tí ń bẹ níbẹ̀, àwọn ò fẹ́ mọ́ ìyún CP Nemo Edwin Iwo ibi tí wọ́n ti sọ fún gíwọ́ ọlọ́pàá lórílẹ̀‐èdè wa Nàìjíríà Káyọ̀dé Ẹgbẹ́tógun wípé kí wọ́n yọ òun náà kúrò nítorí pé nínú ètò ìdìbò tó ń bọ̀ yìí ọkàn àwọn ò balẹ̀ wípé àlàáfíà yóò jọba ní ìpínlẹ̀ Edo. Àwọn ìgbìmọ̀ àmúṣẹ́yá nínú ẹgbẹ́ òṣèlú PDP ọ̀hún náà tí ẹni tó jẹ́ alága wọn tó jẹ́ adelé alága gbogbogbò nínú ẹgbẹ́ òṣèlú ọ̀hún náà Ambassador Umar Liya Damagu òun náà ni ó ń ṣiṣọ́ lójú eléyìí tí wọ́n sì sọ pé ohun táwọn fẹ́ nìyẹn káwọn tó tọwọ́ bọ ìwádìí wọn alálàáfíà. Ẹ mọ̀ máa tún lélẹ́yìí o tí ìpínlẹ̀ Borno nílùú Maiduguri lárí tá ń pariwo ìkan náà ló mà tún ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Ògùn níbi tí omi alagbalúgbú odò ńlá tó tún fi gbé àwọn méjì kan lọ. Ìṣẹ̀lẹ̀ yìí náà ló ṣẹlẹ̀ ní agbègbè kan tí wọ́n pè ní Ìjòfin tí ń bẹ ní ìjọba ìbílẹ̀ Ìpókíà. Ìwé ìròyìn Platform Times ló gbé jáde láàárọ̀ níyì níbi tí wọ́n sọ wípé àwọn mẹ́rin kan tí wọ́n jẹ́ olóṣòwò igi ìdáná níbẹ̀ lórí ọkọ̀ ojú omi tó sì jẹ́ pé wọ́n kó ọkọ̀ igi ìdáná yìí wọ́n kó lọ sí orílẹ̀-èdè tó súnmọ́ wa ìyẹn orílẹ̀-èdè olómìnira Bẹ̀nẹ̀
nígbà tí wọ́n ń padà bọ̀ ni wọ́n ní ọkọ̀ òun náà ló bá dànù. Wọ́n gbìyànjú àti dóòlà àwọn èèyàn wọ̀nyí, wọ́n rí méjì dóòlà nínú wọn, ṣùgbọ́n méjì òun náà ló bá ìṣẹ̀lẹ̀ òun náà lọ. Ẹni tó jẹ́ alukoro fún iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ti ìpínlẹ̀ Ògùn Ọmọlọ́lá Odùtọ́lá fìdí ọ̀rọ̀ náà múlẹ̀ nínú ìwé ìròyìn Platform Times láàárọ̀ òní. Ògbóǹtarìgì aléwájú fún àwọn ikọ̀ agbésùmọ̀mí Fúlàní àti gbogbo àwọn tí wọ́n ń dàbàrú omi àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú lọ́wọ́lọ́wọ́ yìí Tọ́jí Bello bá a mọ̀ ọ́ nítorí pé òun gangan náà ni olórí agbéwìrì adàláfẹ́ orílẹ̀-èdè Nàìjíríà láàmú lọ́wọ́lọ́wọ́ tá a wà yìí. Òun náà mà ní ìkan lára àwọn tí wọ́n jẹ́ alátúpalẹ̀ ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò ààbò lórílẹ̀-èdè wa Nàìjíríà Bulama Bukati ló mà ti ń ṣe bẹ̀rẹ̀ sí ní ṣàpèjúwe rẹ̀ wípé wo ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan báyìí náà tó lóhùn wípé Tọ́jí Bello tó ń dà láfíà orílẹ̀-èdè Nàìjíríà láàmú yìí kò pẹ́ yìí o wọ́n á tó mú wọn ò nítorí ọjọ́ gbogbo tó lè ọjọ́ kan báyìí tó lóhùn. Ó lọ sórí ìkànnì ìbánidọ́rẹ̀ẹ́ X rẹ̀ náà ló ń ṣàpèjúwe rẹ̀ o bí ó ṣe ń sọ ló ń sọ pé bí àwọn ẹ̀kọ́ ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà bí wọ́n ṣe rọ́wọ́ tó Abubakar Shekau lọ́jọ́ kìíní àná tó jẹ́ pé òun jẹ́ bí èèyàn láabi tó ń léwájú fún àwọn ẹ̀kọ́ Boko Haram wípé ọjọ́ kan báyìí náà ni wọn yóò mú ìwọ Tọ́jí Bello yìí náà. Nígbà tó ń ṣàlàyé ó ní ẹ wò ó lóòótọ́ àti lódodo ni wípé Bello yìí ló ń lépa ẹ̀mí òun ṣùgbọ́n kò ṣohun ní kàyéfì bẹ́ẹ̀ ni kò ṣohun ní nǹkankan nítorí pé Shekau náà lépa ẹ̀mí òun títí ṣùgbọ́n Elédùmarè kò fún lẹ́mìí òun láti gbà nítorí pé àlàáfíà orílẹ̀-èdè Nàìjíríà lòun wá tó sì jẹ òun lógún. Ìgbà yìí náà ló fi pa kéde wípé ẹ wò ó ẹ̀yin ọmọ ogun orílẹ̀-èdè wa Nàìjíríà má jò sun yẹn má jò rẹ̀ yín o. Ẹ rí wípé bẹ́ẹ̀ ṣe rọ́wọ́ tó Abubakar Shekau tó jẹ́ aṣáájú àwọn ikọ̀ Boko Haram lọ́jọ́ kìíní àná kẹ́ ẹ rọ́wọ́ tó arákùnrin yìí nítorí pé òun gangan ló jẹ́ aṣáájú àwọn ikọ̀ agbésùmọ̀mí tí ń jínigbé tí ń gbé ní ipa tí ń jínigbé gbowó àwọn ikọ̀ Fúlàní bòbòrò ọ̀hún. Ìwé ìròyìn Platform Times náà ló gbìyànjú náà jáde láàárọ̀ òní. Ẹ wo ẹ̀yin ọmọ orílẹ̀-èdè Nàìjíríà yín tẹ́ wà lókè òkun tàbí ẹ̀yin tẹ́ wà nílẹ̀ yìí ẹ sáré gbọ́ ìròyìn méjì yìí ó kó tó di pé mo káàdì ìròyìn tí tààrọ̀ yìí nílẹ̀ nítorí ẹ mọ̀ yẹn pé àwọn ìròyìn tó jẹ́ gbòógì náà ni máa mú wá fún yín. Nínú ìwé ìròyìn Vanguard láàárọ̀ òní yìí ìyàlẹ́nu mà ló jẹ́ o tó sọ wípé àwọn tí wọ́n ń jẹ́ bíi tí wọ́n ń ta epo ní ojú òpópónà ti black market owó wọn tún rọjú sí ilé epo oríṣiríṣi. Àwọn black market ń ta tiwọn ní 1,000 naira per litre lójú òpópónà. Àwọn ilé epo sì rèé àwọn tó kéré jù náà ní ta títí wọn ní 1,700 naira. Kódà wọ́n ṣàpèjúwe eléyìí lójú ọ̀nà márosẹ̀ mile 12 sí Àpápá ní ìpínlẹ̀ Èkó ni wọ́n sọ pé ìṣẹ̀lẹ̀ yìí náà ló ti ń ṣẹlẹ̀. Kódà wọ́n sọ pé ilé epo bíi ilé epo Mobi, Total, Advoca àti àwọn bíi ilé epo MRS náà ni wọ́n ń ta tiwọn ní 1,770 naira. Ṣùgbọ́n àwọn ilé epo tó jẹ́ títa aládàáni 1,400 naira làwọn ń ta. Ohun tó wá yanilẹ́nu jù ni pé ibo làwọn tí wọ́n ń ta epo black market yìí làwọn ti rí tọ̀dọ̀ tí wọ́n rà tí wọ́n fi ń tà ní 1,000 naira. Nigeria my country. Ẹ wo inú ìwé ìròyìn The Nation náà láàárọ̀ níyìí wọ́n máa sọ pé orílẹ̀-èdè wa Nàìjíríà tún ti tọwọ́ bọ ìwé àdéhùn kan pẹ̀lú orílẹ̀-èdè United Kingdom tí wọ́n yóò kó bìtìbìtì owó bílíọ̀nù náírà tí wọ́n yóò kó lé a lọ́wọ́ owó tó lé díẹ̀ ní ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta bílíọ̀nù náírà 589 billion naira ni wọ́n sọ pé orílẹ̀-èdè United Kingdom wọ́n yóò kó fún wa lánàá òde òní yìí ni wọ́n tọwọ́ bọ̀ ìwé àdéhùn nígbà tí ẹni tó jẹ́ alákòóso fọ́rọ̀ tó ní ṣe pẹ̀lú ètò òṣùná àti ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà tó ń ṣojú orílẹ̀-èdè yìí yan aṣòfin àgbà Abubakar Bangudu àti arábìnrin Cynthia Rowe tí ṣojú orílẹ̀-èdè UK ọ̀hún náà ni wọ́n jọ tọwọ́ bọ̀ ìwé àdéhùn tí orílẹ̀-èdè United Kingdom sì sọ wípé owó yìí ò táwọn kó fún wa nǹkan báyìí náà ni àwọn fẹ́ kí a fi ṣe. Wọ́n sọ pé kí orílẹ̀-èdè Nàìjíríà kí wọ́n fi gbájúmọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè Nàìjíríà yìí kí wọ́n fi gbájúmọ́ ètò ẹ̀kọ́ ètò ìlera kódà títí kan ètò ìṣàkóso lórílẹ̀-èdè Nàìjíríà yìí. Ìwé ìròyìn The Sun náà ló gbé yẹn jáde wípé kẹ́ má tún sọ pé ọ̀gbọ́ o United Kingdom tún ti fún wa ní owó tó tó 589 billion naira kí wọ́n lè fi gbájúmọ́ ètò ọrọ̀ ajé orílẹ̀-èdè wa Nàìjíríà. Ẹ má gbàgbé ẹ subscribe sórí ìkànnì yìí bá a ṣe máa fún yín láwọn ìròyìn lọ́lọ́kan òjọ̀kan lórí ìkànnì Olómi Ọgbọ́n TV.